sórí jílẹ̀ wá rí máa tún bí o. Kábíyèsí. Aṣíwájú. Ìgbàgbọ́ mi ni pé gbogbo ẹlẹ́sìn wọ́rọ̀ jíde tó pátá bá mú. Ẹni ò máa ìdí ó pẹ́lẹ́ ìdí o. Ẹ mọ̀ ló lè fún bàbá akéròkú ọjọ́ bá o. Ẹ̀ṣẹ́ ìjẹ́ gbogbo ẹni kábẹ́rẹ́ mẹ́tẹ̀wọ̀ àwájú yìí ó tó. Ẹ̀jẹ̀ mi láti ẹ̀ka méjì rọ̀ ọ̀kọ́ ìjọ̀jọ́ ọ̀nà. Ọlọ́pàá ẹ bá kí n pọ́ ọlọ́pàá sí inú. Ẹ̀yin kámẹ́rà bẹ́ẹ̀ sí mẹ́rin jẹ́ wọ̀nyí ẹjọ́. Ẹjọ́ bẹ̀rẹ̀ ètò yìí. Gbogbo ibi tẹ́ wáyé oṣù ayẹyẹ kó wájú mẹ́. Kí ni nǹkan tẹ́ lè bá wa sọ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ bí ibà ilé ní sà? What is it you want to cover? What is it you want to cover? Ẹnìkan lóhùn rẹ̀ ti jáde photographer àti rẹ́gísítà ẹ̀. Tí a mọ̀ sí Olúmọ, àbẹ̀lọ́wọ̀ à ń ṣe ìrántí mọ́. Ọlọ́wọ́ òfin já photographer ní gbolo jáde bá a lọ sí fún mẹ́tọ̀ ìṣẹ́. Kí ni ipò tẹ̀yìn nílùú Ẹ̀gbá yìí? Mo pẹ̀lú ní gẹ́gẹ́ bí ẹ̀kọ́, ó jẹ́ olóyè nílùú Àgbẹ̀, ó sì jẹ́ akọgun nílùú Ìkọ́pá. Ó jẹ́ wà nínú àwọn planning committee tí wọ́n gbé ayẹyẹ ìdúró. Ó fi dúró. Ìjẹ́ tí ẹ lè sọ ráńpẹ́ oore tí Lisabi ṣe fún ìlú Ẹ̀gbá. Lisabi ṣe oore tí ó bá ti Lisabi. Ìlú Ẹ̀gbá a lè bọ́ lọ́wọ́ àwọn ajílẹ̀ ọlọ́yọ̀ tó máa wá gba ìṣàkọọ́lẹ̀ lọ́wọ́ àwọn Ẹ̀gbá ní ọdọọdún tó máa wá gba ìṣàkọọ́lẹ̀. Ṣùgbọ́n àti ìṣàkọọ́lẹ̀ tó dójú ẹ̀ tó di pé ìṣẹ́lá ẹ̀ wọ́n kó wa ní ẹrú ní Lisabi wá dìde lóko ní ọkọ̀lẹ̀ ó jẹ́ ṣẹ́gun wọn. Ó ṣẹ́gun wọn. Gbogbo àwọn ajílẹ̀ tó wọlé pápátá ní ọdún yẹn lọ́wọ́ ẹ̀fọ́ pẹ̀lú òpó tọ́lọ́ bí 500 tọ́wá gbogbo pátá tó ṣe tó padà nínú ìlú. Irú nǹkan tí Lisabi wá ṣe yẹn, advice wo lẹ fẹ́ fún àwọn tó wá wà láyé lénìí? Alẹ́ yìí jẹ́ wà níwájú kábíyèsí yẹn fi bẹ̀rẹ̀. Kíni dé náà? Yorùbá ò ní kò lóko ẹrú, wọ́n sì wà lóko ẹrú gidi torí pé kí ni gbogbo ẹrú àwọn Fúlàní la wà, ẹni bá àwọn Fúlàní, wọ́n ṣe Yorùbá, ó ṣe wọ́n ní. Gbogbo iṣẹ́ tó wájú yìí, ẹ jọ, gbogbo yẹn wá ní mòtò ọ̀sìn photographer o. Yorùbá pátá aṣẹ́gun. Ok, ẹ bá wa dárúkọ yín àtòyè yín lẹ́kọ̀ọ́ sí. Orúkọ mi olóyè Alake Ṣẹ̀ Adéṣínà Tìmọ̀ ló jẹ́ akọ̀wé. Ta ló onímọ̀ òjé? Ẹ ṣé sà. Wọ́n jọ dé ìlọ òjò. A wà pẹ̀lú bàbá wa aṣíwájú ti ilẹ̀ Ẹ̀gbá pátápátá. A fẹ́ kí bàbá bá wa sọ lórí ọ̀rọ̀ ọdún Lisabi bó ṣe wà kókó sí nílẹ̀ Yorùbá. Ẹ kúrò níwájú bí iye jọ. Ẹ jẹ́ kẹ́lẹ́ kí ẹ bọ́lẹ̀ lóye. Ẹ jẹ́ kí bọ́lẹ̀ náà bọ́lẹ̀ lóye kí náà bọ́lẹ̀ bẹ́ẹ̀. Bọ́lẹ̀ bẹ́ẹ̀ kó máa bọ̀ bọ́lẹ̀ bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí lónà kó bọ́lẹ̀ bẹ́ẹ̀. Bọ́lẹ̀ bẹ́ẹ̀ yẹ kó máa bọ̀. Ẹ jẹ́ kí nọ́mbà yìí. Bọ́lẹ̀ bẹ́ẹ̀. But our outcome is 1940. That now was the public domain. We have our own national anthem, we have our cultural program, we have our education, we have our fighting of everything. We have the state of good in Nigeria, the first church in Nigeria, the first outside Nigeria, the first time of electricity in Nigeria. Wow. Mo ti pariwo tó fún wa, ọdún ìṣèlú lágbára wa bẹ́ẹ̀.
máa bá mi o ẹjọ́ lórí ọlọ́run ẹjọ́ ọmọbìnrin ni o ẹni ọmọ ọ̀dá àjọ kò kó mánéèjì nìkan ẹjọ́ o gbogbo wa gbọ́dọ̀ nìyẹn bá mi o ilé òun lèmi náà wá o ìyá ọ̀rẹ́ lèmi náà o. Wow. ẹni tó wà lórí ẹ sọ fún àwọn ọmọ ilé bó ṣe kọ́ máa wálé wá ṣọ́ọ̀tì. ẹni tó wà lórí ẹ̀jìn yẹn bá yẹ kó wọ́n máa bọ̀ ń bí lábẹ́ o. ẹ̀yin ẹlẹ́sìn wọ́rọ̀ yìí ẹ fi balógun wọ́rọ̀ lẹ́kẹ́yìn padà síta o. Not that way, no, this way, sir.